dẹ̀ jẹ́ yí pé ibi tí advantages ẹ̀ tí àwọn àǹfààní rẹ̀ ti wúlò ó ní nínú union which is ìgbéyàwó tí àwọn èèyàn méjì tí wọ́n bá ti so wọ́n pọ̀. So ó lòdì sí òfin àṣà àbí ẹ̀sìn àbí ìbílẹ̀ gan fún èèyàn tí ò tí láti gbé ní ìyàwó àbí tí ò tí ìgbéyàwó kó ṣe ìbálòpọ̀. So bẹ́ẹ̀ àwọn tán ti lẹ́tọ̀ọ́ sí gan tán ti láǹfààní sí gan míì máa ń take it for granted ni. So àkọ́kọ́ tó jẹ́ ara health benefit ti ìbáṣepọ̀ fún obìnrin ni pé ó máa ń improve heart health. It improves the cardiovascular health. Cardiovascular from the word cardiac is talking about heart, ọkàn. No answer from life. Okay, wọ́n ló máa ń ran ọkàn lọ́wọ́, ó máa ń improve heart, ó máa ń jẹ́ kí ọkàn kó pọ́ǹpù ẹ̀jẹ̀ bó ti tó àti bí ó ti yẹ. Wọ́n ló tún máa ń lower the risk of heart attack nítorí wípé orgasm tó jẹ́ peak of sexual pleasure yẹn wọ́n ló máa ń allow ó máa ń jẹ́ kí blood kó pump at a very good rate. Ṣóyéwá, please, how many days can a man live before? So Ṣóyéwá, I will still answer question, but let me deliver this first. So wọ́n ní orgasm yẹn ó máa ń jẹ́ kí heart kó beat dáadáa, kó pump blood. Ṣé mọ̀ pé ọkàn ó ní ó máa ń pump ẹ̀jẹ̀ sí gbogbo every part of the body. So wọ́n wá ní orgasm yẹn tó jẹ́ peak of sexual climax yẹn wọ́n ló máa ń help ọkàn láti lè pump ẹ̀jẹ̀ dáadáa. Wọ́n ní so obìnrin tó bá ń rí okó dó dáadáa tó bá ní àǹfààní sí okó tó gbádùn okó wọ́n ló máa ṣe kíni, wọ́n ní ọkàn rẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Wọ́n ní ó tún kò ní wà at the risk of heart attack. Ṣóyéwá, wọ́n ní ìbáṣepọ̀ wọ́n ló tún máa ń increase happiness àti ìfẹ́ nítorí wípé àwọn hormones tí wọ́n jẹ́ sex hormone yìí they are feel good and happiness hormone. Tẹ́ bá lọ ṣe gbogbo studies ẹ rí wípé kò sí hormone kankan tí ìmọ̀ sáyẹ́ǹsì pè ní feel good and happiness hormone yàtọ̀ fún hormone téèyàn máa ń rí nínú ìbálòpọ̀. Àwọn oxytocin, àwọn dopamine, àwọn endorphin, prolactin, progesterone, estrogen, androgen, testosterone fún àwọn ọkùnrin. A rí i pé gbogbo àwọn hormone yẹn they are collectively called feel good and happiness hormone. Wọ́n ní so tí obìnrin bá rí okódó tó dẹ̀ ní àǹfààní sí good sex ìbálòpọ̀ gidi wọ́n ní ó máa ní inú dídùn, wọ́n ní ó máa wà happy, wọ́n ní ó máa feel good. Ṣóyéwá bẹ́ẹ̀ yẹn dẹ̀ wọ́n tún ní ìbálòpọ̀ wọ́n ló máa ń lower blood pressure nítorí pé prolactin ó jẹ́ ara àwọn sex hormone tí èèyàn máa ń release àtọkùnrin àtobìnrin máa ń release during sex. So wọ́n ní prolactin yẹn náà wọ́n ní ó máa is a relaxation hormone tó máa ń mú kéèyàn ó relax ni. So wọ́n ní ó máa ń lower blood pressure. A sọ pé gbogbo àwọn tó ní high blood pressure pé wọn ò rókódó ní obẹ̀ nígbà míì tóbìnrin bá rí àǹfààní sí okó gidi tó dé okó gidi wọ́n ní kò ní máa wà the risk of high blood pressure. Wọ́n ní sex tó máa ń boost libido, wọ́n ní máa ń ṣe kí ni libido ó ní sexual urge bí èèyàn ṣe máa ní urge sí ìbálòpọ̀ sí. Wọ́n ní téèyàn bá ní ìbálòpọ̀ dáadáa ó máa boost libido that ó máa mú kí okó kó wu ẹni yẹn dó. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé tí wọ́n yìí fẹ́ràn okó tí wọ́n fẹ́ dú ọkọ wọn yẹn wọ́n ní nítorí wípé wọn ní good attitude towards sex náà ni. Tìtorí ẹ̀ náà la fi sọ wípé ìwọ tó bá tí ì lọ́kọ nílé mọ̀ wulẹ̀ lọ dóko torí tó bá ti ń dóko ó máa wù ẹ́ ṣe nítorí àwọn hormones tí wà máa release yẹn àwọn hormones tó yẹ pé ò ní lè lágbára ò ní lè mọ́ fi bẹ́ẹ̀ ní much power or control lórí wọn. So ọkùnrin tó bá mọ̀ pé ò ready láti dó mọ̀ wulẹ̀ máa gbénú ilé ẹ̀. Tẹ́ bá mọ̀ pé ẹ̀ tí ì fẹ́ra yín ẹ mọ̀ wulẹ̀ jọ gbé torí tẹ́ ẹ bá jọ ń gbé kò sí ni bẹ́ẹ̀ ṣe ní máa ní sex. Tẹ́ bá dẹ̀ ní sex ó máa kò ní sí ẹ máa bond ni. Tẹ́ bá dẹ̀ ti ń bond yẹn you are bonding in the wrong way. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé within the confinement of marriage ni a rí wípé the more you do sex the more you become bond to yourself. So wọ́n wá sọ wípé ó máa ń boost libido. That's why we are saying reserve sex till you marry because tó bá ti ń ṣe ìbálòpọ̀ nísìn yóò mọ you be feeling like doing it the more. Mi ní kò sí self control but self control tí ọ wà ní ìdí nísìn yóò wá pọ̀ ju kó kúkú ti wá dúró lọ. Ṣóyéwá bẹ́ẹ̀ yẹn so wọ́n ló máa ń boost libido ni. Wọ́n ní then ìbálòpọ̀ wọ́n ló tún máa ń boost immune system. Immune system yẹn òun ni system tó máa ń help ara láti dènà àrùn. Òun ló máa ń jẹ́ kí ara kó fight diseases. Ṣóyéwá because chemical kan wà tá à ń pè ní immunoglobulin A. Immunoglobulin A yẹn ara àwọn hormones tí èèyàn máa ń release tí èèyàn bá ní ìbálòpọ̀ ni. So ẹni tí ò bá wá máa release àwọn nǹkan yẹn definitely
immune system ẹ̀ ó lè weak ṣóyé wa so wọ́n ní ó máa ń boost immune system pé so obìnrin tó bá ní àǹfààní sí ìbálòpọ̀ dáadáa wọ́n ní kò ní mọ fò ní kúkú mọ fò ládìde kò ní ní for immunity ṣóyé wa bẹ́yẹn immune system irú obìnrin yẹn ó máa strong due to the release of immunoglobulin A then wọ́n tún ní ìbálòpọ̀ mọ́ improve women's bladder wọ́n ló máa help bladder control wọ́n ní good sex is a workout for your pelvic muscle wọ́n ní orgasm máa ń jẹ́ kí muscle pelvic kó strong àwọn vaginal wall àwọn muscle òbò wọ́n ní orgasm tó jẹ́ peak of sex climax yẹn wọ́n ló máa ń strengthen àwọn muscle yẹn tí muscle yẹn bá dẹ̀ wà strengthen ó máa help bladder ilé ẹsẹ̀ rí àwọn obìnrin míì especially àwọn tó máa ti dàgbà tán ti pé bí 60-70 tán máa láwọn èdè kẹwọn àwọn onídìí okó irú wọn báyìí tán bá wúkọ́ lásán ikọ́ gan tiẹ̀ tóbi tán bá rẹ́rìn lásán wọ́n lè máa tàn sára ẹ̀rọ àwọn ìyá àgbà míì tán bá rẹ́rìn jù wọ́n lè máa tàn sára nítorí wípé bladder àwọn ò lè hold ìtọ̀ mọ́ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ń sá fún okó ni wọ́n ní tóbìnrin bá ti ń sá fún okó bẹ́ẹ̀ yẹn wọ́n ní vaginal wall ẹ̀ wọ́n ní kò ní strong so bẹ́ẹ̀ tóbìnrin bá ń rí okó dó tó bá rí àǹfààní sí okó especially àwọn tó ti dàgbà tán ti wọ menopause yẹn ó yẹ kán máa dóko dáadáa so that á help bladder wọn á jẹ́ kí bladder wọn lè hold ìtọ̀ wọn ní dédé máa tọ̀ sí ara ṣóyè wá so wọ́n ní good sex máa ń boost ó máa ń help bladder ṣóyè wa wọn ló máa help pelvic floor láti hold ìtọ̀ so then wọ́n tún ní wọ́n ní it's like an exercise wọ́n ní sex jẹ́ exercise wọ́n ní sex máa ń lo 5 calories per minute wọ́n ní láàrin ìṣẹ́jú kan láàrin 1 minute èèyàn lè burn 5 calories of energy when you do sex that means that fún obìnrin sex ó máa ń ṣe kí ni ó dàbí exercise ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì ni wọn ò ní ìmọ̀ sí eléyìí so ó yẹ kí a mọ̀ then wọ́n ní wọ́n ló máa ń lessen pain wọ́n ló máa ń reduce pain wọ́n ní because orgasm máa ń block pain ni ó dẹ̀ máa ń release hormone tó máa help láti raise pain threshold ó mì yí pé obìnrin tó bá ń rí okó tó dáadáa tó bá ní àǹfààní sí okó wọ́n ní gbogbo ara dídùn ara gbígbóná ẹ̀yìn dídùn gbogbo ẹ̀yẹn wọ́n ní kò ní sí níbẹ̀ because yàtọ̀ fún ìyẹn gan a rí wípé the part of the brain tó ń secrete oxytocin òun ni hypothalamus yẹn òun ló ń control pain àti relief so ibi hypothalamus yẹn ibẹ̀ ni oxytocin ti ń wá tó jẹ́ feel good and happiness hormone so tí obìnrin bá wá ní àǹfààní sí ìbálòpọ̀ tó ń dóko dáadáa tó ń reach orgasm wọ́n ní gbogbo ara dídùn ẹ̀yìn dídùn ara ríro yẹn wọ́n ní kò ní sí ní ibẹ̀ mọ́ apart from pé sex náà jẹ́ exercise wọ́n ló máa ń lessen pain so that means pé ẹni tára bá ń dùn bóyá ó ní pain kan lára tó bá rí okó dó ara rẹ̀ á tètè heal up ju ẹni tí ò rí ohun tí ò dóko lọ ṣóyè wá so ara àwọn àǹfààní ìbálòpọ̀ fún obìnrin nìyẹn then wọ́n tún sọ wípé wọ́n ló máa ń improve oorun ó máa ń jẹ́ kéèyàn oorun sùn due to release of prolactin obìnrin bá release prolactin relaxation hormone ni ó máa ń jẹ́ kí oorun fún obìnrin ó máa mú kóbìnrin sùn gbogbo àwọn tí wọ́n máa ń lo oògùn oorun tí wọ́n máa ń lo lexotan tí wọ́n èrò oorun sùn àìrókódó ni obìnrin míì lórí ń fọ́ àwọn ẹ̀gbẹ́ orí kan fọ́ ara àwọn ń gbóná ohun òró oorun sùn àìrókódó ó máa ń fa gbogbo àwọn nǹkan wọ̀nyẹn nítorí wípé orgasm ó máa ń improve sleep tó bá dókó wá release prolactin tó bá release yẹn ó máa jẹ́ kó oorun sùn ṣóyé wa so gbogbo yẹn ni wọ́n ní ó yẹ ká mọ̀ tó ṣe pàtàkì dẹ̀ wọ́n tó ló máa ń reduce dysmenorrhea ò ní painful menstruation àwọn tí a rí wípé sisi tí ò bá tí ì marry tó bá yẹ kó máa ń ní menstrual pain tó bá marry tán kò ní sí menstrual pain yẹn mọ́ níbẹ̀ mọ́ nítorí wípé orgasm tó jẹ́ peak of sexual climax yẹn ó máa ń cause contraction of the uterus ó dẹ̀ máa ń allow free flow of blood due to the penetrative effect of the penis pé bí okó bá ṣe ń wọ ara obìnrin tó ń thrust in and out yẹn wọ́n ló máa jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn kó wá dáadáa ìyẹn ò mí pé wọ́n tó bá tí màrí kọlọ́rì mọ́ dókó nítorí wípé menstrual pain sí ọ wọn kò bá rẹ mọ́ kan rẹ o so then wọ́n ní ìbálòpọ̀ tó máa ń alleviate stress wọ́n ló máa ń mú stress kúrò lára ṣóyè wà ní ẹni tó bá ti ṣe wàhálà tó dé tó ti rẹ̀ yẹn wọ́n ní sex máa ń mú
ó máa ń mú stress kúrò nítorí wípé àkókò tí ọkùnrin yóò fi gbà láti ṣiṣẹ́ lára obìnrin to do all the pressing massaging etc yẹn wọ́n ní gbogbo stress ara yẹn máa kúrò. Then by the time tóbìnrin bá máa release serotonin àti cortisol, ṣẹ́rí serotonin yẹn neurotransmitter ni òun ló máa ń interpret, ó máa ń transmit touch, then cortisol ó máa ń regulate mood ni. So gbogbo àwọn nǹkan yẹn wọ́n lò ní obìnrin máa rí nínú ìbálòpọ̀. So wọ́n ní ó máa alleviate stress, ó dẹ̀ máa ń boost the self-esteem and happiness àti sọ yẹn. So wọ́n ní ó ṣe pàtàkì fún wa láti mọ̀. Then wọ́n ní sex tó máa ń reduce the risk of breast cancer. Wọ́n ní nítorí wípé ìbálòpọ̀ gangan kọ́ ni pé ìbẹ̀rẹ̀, nígbà míì kó tó di wípé the real penetrative sex gan máa ṣẹlẹ̀, the touching, the everything that the man will do on the woman, a rí wípé kò ní sí nǹkan kan tí bíi loop kan tó lè sápamọ́ sí ara ọyàn obìnrin. So wọ́n ní obìnrin tó bá ń rí okódó tó bá ní access sí ìbálòpọ̀ dáadáa, wọ́n ló máa ṣe kí ni, wọ́n ní kò ní wà at the risk of breast cancer. A sọ pé gbogbo ọ̀tọ́ ní breast cancer wípé wọn rò kódó ni o, but we are just saying this is one of the health benefits. Then wọ́n ló máa improve bonding, love and affection. Wọ́n ní ìbálòpọ̀ tó péye pé ó máa ń jẹ́ kí obìnrin àtọkùnrin kí wọ́n bond because of release of oxytocin and pheromone. Ṣé rí oxytocin yẹn ara àwọn hormones tí ó jẹ́ sex hormone ni. But each of those hormones yìí ló ní nǹkan àti iṣẹ́ tí wọ́n ń ṣe. Ṣóyé wa bẹ́yẹn ni ló ní iṣẹ́ tí wọ́n ń ṣe. So wọ́n wá sọ pé oxytocin tiẹ̀ iṣẹ́ tó máa ń ṣe ni pé ó máa ń fa bonding, ó máa ń jẹ́ kí ọkùnrin àti obìnrin bond papọ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ àtìyàwó tí kì í sí ìrẹ́pọ̀ tó péye láàrin wọn torí àìríra wọn dó ni, àìrókódó fún obìnrin, àìróbòdó náà fún ọkùnrin, yìí máa ń fa ìpínyà ni. Wọ́n ní ṣùgbọ́n tí ọkùnrin àti obìnrin tán bá ń dóra wọn déédéé, tán ní ìbáṣepọ̀ déédéé, tán sì jọkọ àtìyàwó, wọ́n ní wọ́n bond ni because oxytocin máa ń mú kí èèyàn méjì ò bond. Ẹ má wàá gbàgbé pé obìnrin máa ń bond faster ju ọkùnrin lọ. Rate tí obìnrin fi máa ń bond is about 400%. Ọkùnrin máa bond 100%. Tá bá fi ti ọkùnrin wé 100, obìnrin lè jẹ́ 400. That means the woman bonds 4 times the man. Torí ẹ̀ ni obìnrin ṣe gbúdọ̀ kíyèsára, o gbúdọ̀ lajú ẹ̀ lẹ̀ wo ẹni tí ó gbé ara rẹ fún, ó gbúdọ̀ jẹ́ ẹni tó jẹ́ ọkọ rẹ. Torí tó bá ti lè bá ọkùnrin ṣe, wàá sopọ̀, wàá bond mọ́ ni, wàá release oxytocin that will make you to bond. Yàtọ̀ fáwọn aṣẹ́wó tó sẹ́ pé kan lẹ́ owó làwọn wá ti wọn. Ṣóyé wa, but fún normal human being o gbọ́dọ̀ gbé ara rẹ kó gbé òbò rẹ kalẹ̀ fún èèyàn tí ìṣe wípé ó lẹ́tọ̀ọ́ sí ẹ. Torí tó bá ti ṣe ọ̀sọ̀pọ̀ mọ́, ọkùnrin yìí sábà fi bẹ́ẹ̀ bond much. Àwọn náà máa ń bond obìnrin, bonding yẹn ò pọ̀, so obìnrin máa ń release oxytocin at a very high rate. That's why and women are emotional being. Ó rọrùn fún obìnrin láti bond. So tó bá fẹ́ bond, tó fẹ́ kífẹ́ wà dáadáa láàrin ìwọ àti ọkọ rẹ, ẹ máa make sure pé ẹ ń dóra yín lóòrèkóòrè. Then wọ́n tó ní ìbálòpọ̀ máa ń aid digestion. Gbogbo tí ẹ máa ń ní constipation tí wọn ò ní rí ìgbẹ́yà láti bí ijọ́ 3-4 yẹn, wọ́n ní kán máa dó okó déédéé. Wọ́n ní tán bá ń rí okó dó, wọ́n á máa digestion, wọ́n máa digest oúnjẹ wọn, nítorí pé gbogbo àwọn sex hormones tá a sọ yìí, they are what? They are probiotic. That means they help in dietary. Miss Lovagbaje, you're welcome ma. Wọ́n náà máa help in dietary. Wọ́n máa help láti digest oúnjẹ. It helps to empty your bowels. That's why that is the meaning of probiotic. Wọ́n máa help in digestion. So when you are having difficulties in digestion, when you do sex, definitely you'll be able to empty your bowels. Wàá rí gbẹ̀já, wàá ṣe everything. Ìyẹn ò mean wípé celibate ò lè gbélé ayé o. People that are celibating is easy to celibate. Is possible. Ṣóyé wa, àákàn sọ pé àwọn àǹfààní tí ń bẹ nínú ìbálòpọ̀ ni, kò mí ìpẹ́ni tí ò bá ṣe yóò kú. Ṣóyé wa bẹ́yẹn. So wọ́n ní ara àwọn nǹkan tí ìbálòpọ̀ máa ń ṣe nìyẹn nínú ara obìnrin. So a wá rí wípé tá a bá rí gbogbo àwọn nǹkan yìí gan, a rí pé the woman even benefit more, pé obìnrin gan ló rí àǹfààní tó pọ̀ jù gan nínú ìbálòpọ̀ òun gan fẹ́ẹ̀ ju àwọn ọkùnrin lọ, torí pé a rí wípé agbára òun ni wọ́n ní àwọn ọkùnrin ń lò. Ṣóyé wa. Then wọ́n sì sọ wípé tí ọkùnrin tó bá understand anatomy, body anatomy of obìnrin, wọ́n ní tó dẹ̀ mọ bọ́n ṣe handle obìnrin yẹn, wọ́n ní obìnrin lè experience more than one orgasm nínú ìbáṣepọ̀ kan. Bẹ́ẹ̀ ọkùnrin tiẹ̀ orgasm kan lọkùnrin lè experience until tó bá go through refractory or resolution stage tó wá ready for another round. Because a ti sọ pé we have 4 stages for coitus. We have the excitement, plateau, orgasm and resolution. Resolution stage yẹn nìkan ni ọkùnrin ti lè, no, orgasm yẹn nìkan ni ọkùnrin lè experience in one sex.
but during the process kó tó di pé mẹ́rẹ̀ẹ̀rin yẹn máa take place obìnrin lè experience orgasm bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin in one sex. So gẹ́gẹ́ bí mo ṣe caption ètò yìí mo sọ wípé àwọn àǹfààní ìbálòpọ̀ fún obìnrin àti sọ yẹn ó pọ̀ gan o, but we can still research more. Ṣóyé wa, especially those who already have the practical knowledge whereby tó ti wà nílé àwọn náà mọ̀ wípé nígbà kan wà tí orí ń fọ́ àwọn tára ń ro àwọn tó yẹ pé báwọn ṣe dóko báyìí ara wọn balẹ̀, ṣe mọ̀ pé theory lélẹ́yìí, so we need to now get the confirmation of it. So àwa tá a bá sì mọ̀ wípé òótọ́ ni a lè type yes fún confirmation. Then mo ti sọ caption àkọ́kọ́, caption kejì ó la pè ní penis captivus. Kí là ń pè ní penis captivus? Gẹ́gẹ́ bí a ṣe ṣe ìwádìí rẹ̀, penis captivus ó jẹ́ an abnormal contraction of vaginal wall